A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹlifẹli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi mu, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyún àjọ tó ń rí sí bí owó ṣe ń wọlé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Revenue Service, alàgbà Zaccheaus Adédèjì Ògúnmán ló ti sọ̀rọ̀ nípa ìgbé ayé àti bí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe ń lo ìgbésí ayé rẹ̀ lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ àti bí ààrẹ Tinubu ṣe ń ṣọ́ owó orílẹ̀-èdè Nàìjíríà ná, léyìí tó wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe èyí tó dáa. Adédèjì èyí tó sọ̀rọ̀ náà sọ wípé lórí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ètò ìṣèjọba rẹ̀ náwó tó ní fàlàfòlò, wọ́n ń lo àwọn ọrọ̀ àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti dúkìá Nàìjíríà léyìí bí iná àpà. Zaccheaus ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, ojú tí àwọn èèyàn fi ń wo ọ̀rọ̀ ọ̀hún yàtọ̀ sí ìgbésí ayé èyí tí ààrẹ Tinubu tó ń lò. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́ wípé ilé ààrẹ èyí tó wà ní ìlú Àbújá, ó ní bí ààrẹ ó bá wá sí ọ́fíìsì lójúmọ́, ẹsẹ̀ ní fi ń rìn láti ilé rẹ̀ wá sí ọ́fíìsì. Bẹ́ẹ̀ sì rèé láàrin ìlú Àbújá, bí ààrẹ bá fẹ́ lọ sí orílẹ̀-èdè bòmíì tàbí ó fẹ́ lọ sí àwọn ìpínlẹ̀, ó ní ọkọ̀ ẹyọ kan ṣo péré ni yóò gbé ààrẹ Tinubu láti ilé tàbí ọ́fíìsì lọ sí pápákọ̀ òfurufú. Ó ní nínú àfikún ó ní oúnjẹ ẹyọ kan péré ni ààrẹ Bọ́lá Tinubu ló máa ń jẹ ní ojúmọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lààrẹ Tinubu ló máa ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro ilẹ̀ yìí. Ó ní bí ọwọ́ ààrẹ Tinubu ti dí tó kò fi ààyè sílẹ̀ fún Tinubu láti ná ìná àpà tàbí lo ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìbófinmu. Zaccheaus tó sọ ọ̀rọ̀ yìí ní òpin ọ̀sẹ̀ tó kọjá sí ọjọ́ Ajé òní lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó farahàn lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó wà nílùú Èkó. Ó wá lóun rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti dẹ́kun mímáa gbé àwọn ìtànkálẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀, kí wọ́n sì ṣèwádìí ohun gbogbo síwájú kí wọ́n tó fi sórí ayélujára tàbí sọ jáde lẹ́nu. Ó ní nínú àwọn ààrẹ èyí tó bẹ̀rù Ọlọ́run tó sì lo ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ní ìwọ̀nba láì lò lórí tó ní yàtàyòtò tàbí ìná àpà, ó ní ààrẹ Bọ́lá Tinubu jẹ́ ọ̀kan nínú wọn. Ọ̀rọ̀ tó tẹnu ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìpawówọlé nílẹ̀ yìí tó ti ẹnu rẹ̀ jáde, ọ̀gbẹ́ni Zaccheaus Adédèjì rèé. Lórí ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027, àwọn igun kan èyí tí wọ́n pè ní G100 níbi tí àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò òṣèlú ìjọba tí wọ́n ti kóra jọ pọ̀ sábẹ́ ọ̀búrẹ́là G100 ọ̀hún. Wàyí wọ́n ti wá fi ìròyìn léde wípé ìpàdé ńlá kan ń bọ̀ ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí àwọn àgbààgbà nínú òṣèlú àti ẹgbẹ́ òṣèlú tí wọn yóò ti kópa nínú ìpàdé náà. Àfojúsùn ìpàdé ọ̀hún ni láti fi èèyàn kan sílẹ̀ léyìí tó nífọ̀n tó lè kán tó sì tún gbangba sùn lọ́yẹ̀ tí wọ́n ṣe àtìlẹ́yìn fún un láti jáde dupò ààrẹ lọ́dún tí ń bọ̀, léyìí tó ń gbà lérò wípé pẹ̀lú àtìlẹ́yìn wọn àti ìgbésẹ̀ yìí wọn yóò gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, lára àwọn tí wọ́n fojú sùn èyí tí ó wà níbi ìpàdé àti ètò ńlá náà láwọn lẹ́nulọ́rọ̀ nínú òṣèlú, níbẹ̀ láti rí Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, bákan náà Peter Obi àti Rabiu Musa Kwankwaso láti inú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC,
gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ yìí onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé látinú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM lára àwọn èèyàn èyí tí wọ́n tún wò yí pé ó ṣeé ṣe kí wọ́n kópa nínú ìpàdé ètò ńlá náà. Níbẹ̀ ni wọ́n ti rí ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ òṣèlú SDP àti ẹgbẹ́ òṣèlú PRP. Ìpàdé ọ̀hún náà ni yóò dá fìrìgbàgbó lórí bí gbogbo wọn yóò ṣe fi oríkorí fi kùlùkù tí wọn yóò fi ìmọ̀ wọn ṣe ọ̀kan ṣoṣo láti fi oríkòkò sọ́dún fa èèyàn kan sílẹ̀ kó lè kojú ààrẹ Tinubu lọ́dún tí ń bọ̀. Ẹni tí í ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, òun mà ló ti fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀ jẹ o tóun ti ìbúra lẹ́nu rẹ̀ wípé láti ọdún tóun ti ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó òun wípé òun ò ní àjọṣepọ̀ oníkọ̀rọ̀ àbí onígbòńkẹ́lẹ́ kan pẹ̀lú àjèjì obìnrin míì ní ìta yàtọ̀ sí ìyàwó òun. Arẹ́gbẹ́ṣọlá èyí tó sọ̀rọ̀ yìí níbi ìpolongo ìbò fún ọmọoyè tó fẹ́ díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní òpin ọ̀sẹ̀ tó kọjá, sọ wípé ìyàwó òun arábìnrin Sherifat nìkan lóbìnrin èyí tóun pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ní àdéhùn, òun náà sì lẹ́nìkan ṣoṣo èyí tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de fi ikùnlukùn fi àyà kan àyà. Gẹ́gẹ́ bí Arẹ́gbẹ́ṣọlá ti sọ̀rọ̀ yìí, ó ní òun sọ èyí láti lè jẹ́ kí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ wípé ohun tí wọ́n pè ní àdéhùn àti òtítọ́ ó ṣe pàtàkì. Ó ní nípa ìdí èyí bí wọ́n bá lè dìbò fún ọmọoyè èyí tí wọ́n fà kalẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ADC, ó dá òun lójú wípé yóò mú àdéhùn, yóò múṣẹ, yóò sì tẹ̀lé gbogbo àwọn ìpinnu àti ìpolongo rẹ̀ èyí tó dá májẹ̀mú rẹ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àyípadà eléyìí tí ó mú ìlọsíwájú èyí tó dáa bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Arẹ́gbẹ́ṣọlá èyí tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ìpolongo wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jáde túyáyá túyàyà ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí kí wọ́n lè dìbò fún ọmọoyè èyí tí wọ́n fà kalẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ADC, léyìí tó sì dá òun lójú wípé pẹ̀lú ìpinnu tóun náà ṣe fún ìyàwó òun yìí, ó ló dá òun lójú wípé ọmọoyè wọn yóò mú ìpinnu májẹ̀mú rẹ̀ ṣẹ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n bá lè dìbò fún tó dé orí ipò gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò ọ̀hún tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ tí í ṣe ọjọ́ sátidé òpin ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí. Arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Azeez, òun ni àwọn jàǹdùkú afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ni wọ́n nà lánàá pa èyí tó gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tán ni ó ṣẹlẹ̀ ní agbègbè oko ọba Agége ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 3 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọjọ́ ajé ọ̀sẹ̀ èyí tó kọjá lọ́hùn-ún. Gẹ́gẹ́ bó ṣojú mi kúrò kan ti ṣe lálàyé, ọlọ́pàá ọ̀hún èyí tó ní kí wọ́n fi orúkọ bò wọ́n láṣìírí sọ wípé Azeez tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n lọ ibi àpèjẹ ayẹyẹ ọjọ́ ìbí kan ní agbègbè oko ọba Agége níbẹ̀, léyìí tí wọ́n sì ní láàrin ìgbà tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ yìí pẹ̀lú ọmọ ọlọ́jọ́ ìbí ní ẹ̀rọ alágbèéká kan ló dohun àwátì tí wọ́n ń wá sọ́tún wá sósì, léyìí tí wọ́n fura wípé Azeez òun ló mú fóònù ọ̀hún èyí tí wọ́n wá o látàrí nínà ànàjù tí wọ́n nà á. Nígbà tí ó fi dé ilé ìwòsàn Azeez gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra èyí tí wọ́n ní àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá agbègbè náà ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ẹni tí í ṣe olólùfẹ́ sí gbajúgbajà obìnrin òṣèré sinimá àgbéléwò ti Yorùbá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, arábìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà èyí tó dágbére fáyé ní ọ̀sẹ̀ tó kọjá, ẹni tí í ṣe olólùfẹ́ rẹ̀ ìránṣẹ́ Ọlọ́run Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀, òun mà ló ti padà sọ̀rọ̀ jáde báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye èyí tó rọ̀gbà yí ikú
arábìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bàká. Wàyí o, ọ̀gbẹ́ni tí í ṣe ìránṣẹ́ Ọlọ́run Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀, olùṣọ́ ọ̀hún ti padà sọ̀rọ̀ wípé lákọ̀ọ́kọ́ ó ní kì í ṣe àìsàn jẹjẹrẹ èyí tí àwọn èèyàn rò wípé ó pa arábìnrin náà ń ló pa á. Ó ní ẹlẹ́ẹ̀kejì, ó ní arábìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ó ní ọgbà ọlọ́pàá kan ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó lárábìnrin ọ̀hún ló dákẹ́ sí. Ó ní bẹ́ẹ̀ ló ti jẹ́ Ọlọ́run bá nípè. Ó ní yàtọ̀ sí àwọn àhesọ ọ̀rọ̀ kan èyí tí àwọn ènìyàn sọ káàkiri wípé lákọ̀ọ́kọ́ wípé olùṣọ́ Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀ tóun jẹ́ ọkọ rẹ̀ òun lòun nà án títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀, àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìpòrúurú ọkàn tóun ń gbé kò lójúmọ́ ló fà á tí arábìnrin ọ̀hún tó fi di olóògbé. Ó ní irọ́ ní àwọn ẹ̀sùn ọ̀hún. Ó ní bákan náà, ó ní arábìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ó ní àwọn owó kan tí àwọn olólùfẹ́, àwọn ọ̀rẹ́ tí wọ́n dá fún un láti fi ṣe ìtọ́jú àìsàn jẹjẹrẹ èyí tí wọ́n sọ wípé òun gbà lọ́wọ́ rẹ̀ láti fi kọ́ ilé ìjọsìn. Ó ní irọ́ ní ọ̀rọ̀ ọ̀hún, wípé owó ọ̀hún ó ń bẹ nínú àpò ìfowópamọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ń tiẹ̀ rí èyí máa jẹ́ mi nìṣó. Ó ní síwájú kó tó dágbére fáyé ni ó wa ọkọ̀ láti Ìkòròdú lọ sí Ìpẹ̀rù nílùú Ìjẹ̀bú tí ò sì sí nǹkan kan tó ṣe o síwájú ọ̀sẹ̀ tó kọjá èyí tó di olóògbé. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹni 40 ọdún, òun ni olùṣọ́ Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀ sọ wípé ọgbà ọlọ́pàá kan nílùú Ìkòròdú níbẹ̀ ló dákẹ́ sí síwájú kó tó di wípé wọ́n kéde ikú rẹ̀ sí òun létí nígbà tí wọ́n pe òun lórí aago. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited